ìdáwò náà ti ọwọ́ kí ẹ̀. Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ sà, ẹ má bínú, ṣé mo lè fi lapel yẹn, ṣé mo lè fi sí yín lára? Wàá rò èyí problem mú yìí. Ọlọ́run ṣe ti owó ti jábọ́ ní báàgì ẹ̀ bàbá mú ọ̀rẹ́. Dádì láì sọ fún mi ìlú tẹ̀ tiwa, báwo máa ṣe mọ ọmọ ìlú tẹ̀ jẹ́? Ẹ lè mọ́nà àfi tí n bá sọ. Ó dáa, ọmọ ìlú wo ni yín sà? Ondo State mo ti wá. Níbo lóńdó sà? Apoi. Apoi. Dádì ẹ má bínú, ẹ bá a sọ orúkọ yín fún àwọn aráàlú. Ilésanmí Olúwọlé lórúkọ tèmi. A wà lọ́dọ̀ dádì wa, Ilésanmí. Ọlọ́run wá láti ìlú Apoi. Dádì, kí ni àṣà àti ìṣe ìlú Apoi? Àṣà àti ìṣe. Àṣà àti ìṣe, how do I describe àṣà àti ìṣe wà yìí sí? Àṣà, mo lè describe oúnjẹ wa. Ó dáa, kí ló ń jẹ Apoi nígbà yìí? A máa ń jẹ ìkan náà pè ní púpurú. Púpurú. Àti ọbẹ̀ márígbó. Ọbẹ̀ yẹn máa ń pè láwọn Yorùbá tó ń wà lẹ́kọ̀ọ́ wọ́n ń pè lọ́bẹ̀ dúdú. Ara àwọn àṣà kan nìyẹn nípa oúnjẹ wa. Àtúní ìtọ́ máa ń pè ní pọ̀ìn. Pọ̀ìn. Pọ̀ìn la máa ń pè pọ̀ìn. Pọ̀ìn yẹn ní iṣu. Wọ́n á sè bí ìgbà tó ń sè pẹ̀lú pepper soup àtẹja àti ẹran àbí whatever thing. So pọ̀ìn ó máa jẹ́ bí àwọn kan ń pè ní yam pepper soup whatever. Pọ̀ìn la máa ń pè lẹ́dọ̀ tiwa. Ṣé ó ní bí àwọn ọmọ Apoi ṣe máa ń múra tó máa ń dá yàtọ̀? Táwọn mọ̀ pé àwọn Apoi líle àwọn ló múra báyìí. Múra Apoi ó dàbí ìmúra Yorùbá generally náà ni. Ó lè wọ aṣọ òkè anything because Yorùbá general náà ni. Ṣó ní ọdún kan tó máa ń ṣe ní Apoi tó jẹ́ pàwọ́ àbáyàwó ọmọ? Wọ́n máa ń ṣe sórí Apoi ìlú mẹ́sàn-án náà ń pè lápoi, wọ́n máa ń pè ní Apoi mẹ́sàn-án. Ìlú mẹ́sàn-án ló fọ́ọ̀mù Apoi yẹn, wọ́n á pè ní Apoi mẹ́hàn, Apoi mẹ́hàn. That's mẹ́hàn, Apoi mẹ́hàn. So Apoi mẹ́sàn-án yẹn every ìlú kọ̀ọ̀kan ní àwọn nǹkan tó máa ń ṣe ní different, I mean bó ṣe rí nìyẹn, ó ní nǹkan tó ní kálukú ń ṣe. But then there is this common thing tán lè ṣe bóyá Apoi day. Ìgbà wo ló máa ń ṣe sà? It's been a long while, so I couldn't remember that. Wọ́n máa ń fix ẹ̀ ní wọ́n lè máa ní specific destiny. Tó máa ń ṣe. Tí bá gbé yín lálẹ́ nǹkan sọ pé Apoi mẹ́sàn-án, ṣe lè dárúkọ àwọn mẹ́sàn-án yẹn fún ọ? Á jẹ́ kí n try bóyá mo lè rántí gbogbo ẹ̀. Yeah. Kí n bẹ̀ láti ìlú tèmi Oboro. Oboro. Enikorowa. Enikorowa. Igbotu. Igbotu. Sabome. Sabome. Igbobini. Igbobini. Ó dà kí mo ti ń try lọ́wọ́ yẹn bẹ́ẹ̀. Ipoke. Ipoke. Ìgbẹ́kẹ̀bọ́. Ìgbẹ́kẹ̀bọ́. Kìrìbó. Kìrìbó. Ok, ọ̀kan bẹ́ẹ̀ yẹn jẹ́ ń try láti rántí kìrìbó ìgbẹ́kẹ̀bọ́ Enikorowa Igbotu. Ìgbẹ́kẹ̀bọ́ kìrìbó Ipoke. Ìwọ ló tún kún láàrin yẹn, ó kún lukàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n try láti rántí ẹ̀. Ẹ ti ẹ gbìyànjú. Mi ò rántí dáadáa mi ò rántí. Ẹ sọ mẹ́jọ ẹ gbìyànjú. Dádì ẹ ṣe gan fákòókò tẹ gbà wá. Gíta mi ṣe lè ní pé a fẹ́ kí àṣà wa àti ìṣe wa kó parẹ́. Tí n bá súnmọ́ yín sí, tí bá gbédè ní mo lè bí náà general Ondo ní mímọ̀ pé Apoi. Mo tún kọ́ mi lé ní pé Apoi mẹ́sàn-án ni wọ́n. Òun ló wá papọ̀ tó wá di Apoi mẹ́hàn. Apoi mẹ́hàn. 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 So dádì ẹ ti sọ oúnjẹ fún wa. Ẹ ti sọ ṣé ẹ mọ orúkọ ọba Apoi tí ọ̀dọ̀ tí ń? Ní Apoi wọ́n ní ọba kan tó jẹ́ central ọba, ìlú kọ̀ọ̀kan náà tó wá ní ọba tiẹ̀. Ọba kan tó jẹ́ central ọba yẹn orí oyè wọn náà máa ń pè ní Kalasuwe of Apoi land. Kalasuwe of Apoi land. So wọ́n lè mú wá láti any of the ìlú mẹ́sẹ̀sán. Tó bá tẹ́lẹ̀ bá kú wọ́n lè sọ pé ìlú báyìí ló máa tún jẹ. Presently ó dà pé Kalasuwe ó dà pé presently mi ò tí verify náà ó dà pé Oboro lẹ́dọ̀ wa ló wà lọ́ fẹ́ kó gbé wá. Torí ọmọ Adélé Oboro lèmi jẹ́. Ọmọ Adélé. Bàbá ní ká jọba gan máa fa bóyá kọ́ fárí but orí mi sákúrò mẹ́. Dádì ẹ jọ̀ọ́ bá wa sọ fún àwọn ọmọ ìlú yín. Ṣé ṣe lè kí ayín fún mi ní Apoi?
mi ò ní kí but ní mi ò lè kí lálápọ̀ ìbọ̀ ní ìlú tèmi gbogbo òbòrò yẹn mo lè kí wọ́n ní òbòrò bíbí kẹ̀nẹ́kẹ̀nẹ́ alẹ́ la máa nòde góòlù tútù rèé ọlọ́pàá èèyàn ó wọ́n tún mọ̀ ẹ́ àwọn ilé yìí special bat ni wọ́n special breed ni wọ́n they are so big tó yẹ pé they occupy everywhere and gold. It's just like irú Sunday mẹ́rẹ̀ jẹ́ orúkọ tó yẹ kí n jẹ́ orúkọ bàbá mi Godio la máa ń jẹ́. Godio that means gold. Owó ló máa ń ṣe jù ní Apoi. Owó tó máa ń ṣe jù. Ní Apoi ẹja ló ń pa. Ẹja ló ń pa. Ẹja ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ẹja ló ń pa jù. Wọ́n ní ní Apoi ẹja òun ni owó Apoi. Very soon màá lọ sí fish pond sí Apoi ní àwọn àtẹjà màá lè máa lọ wá sí Èkó. Ẹ̀wọ̀n ò ní ti fish pond á lọ pa lójú odò ni. Á lọ pa irọ́ ká lójú odò. Láti bá a sọ fún àwọn aráalé àwọn tó wà ní òkè òkun kó má gbàgbé àṣà. Ṣé èsì pé ó fẹ́ la gbé mi tẹlifíṣàn? Ẹ̀gbẹ́ yín ti tẹlifíṣàn. Kó má gbàgbé àṣà àti ìṣe wọn ní èdè Apoi ẹ bá a sọ fún aráalé bẹ̀. Ará mi dédé a máa gbàgbé ìṣe àti àṣà wa ó ṣe kókó èyí jẹ wa òwà sí wa ìsọ̀rọ̀ sí wa dídí ẹ̀ ó ṣe kókó èjù bẹ́ẹ̀ lọ ayé nílùú wa sọ pé èjù bẹ̀rẹ̀ ìṣẹ́ wa rè agbọ́ ìṣẹ́ ọ̀rọ̀ pé èjù bẹ̀rẹ̀ ìṣẹ́ wa rè wà dáhùn ìṣẹ́ ẹ ṣe gọ̀sà ọmọ rẹ̀ yín bá o.